Africa Content TV. Ọ̀rọ̀ kì í ṣòro tí wọ́n bí àjẹrẹ. Àkọ́bí ọmọ olóògbé. Ẹ̀rọ Jésù lápapọ̀ ẹ̀rọ Jésù ẹ̀rọ dáadáa. Ẹ̀rọ lẹ́gbẹ̀gbẹ̀ ẹ̀rọ dáadáa. Ẹ bá ti ṣe gbogbo eléyìí ẹ ti ṣe sọ́kìlì. Èyí tó kù díẹ̀ díẹ̀ a máa ṣe. Ọ̀rọ̀ sìmẹ́ntì ẹja kó wálé o. Fẹ́mi tó fẹ́ kọ́tí kan lè rí ilé kọ́. Tèmi yé mi yó. Olúwa yé o ìfòjì. Tèmi yé mi. Àtìpọ̀ ìlọ́run gbèsè ẹni wọ́n lọ mọ́pò àrẹ́pọ̀ tíjọba bá ṣe rélùwé wọ́n bá ṣe public transport kí lọ ní mọ́tò kí ló ń lo mọ́tò fún ẹbà wọn tó ń gbé London ẹbà wọn ará Jámánì rélùwé òun ló ní kálukú ń lò àyíké wá sí wò ó yá síṣẹ́ gbogbo wọn. Lagos State Akiyi akú oríire Lagos ó lọ gbogbo state tó dẹ́kun Ogun State in particular gbogbo ọ̀nà sí ọ̀nà kọ̀rọ̀ sí kọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọ̀nà sí ọ̀nà kọ̀rọ̀ sí kọ̀rọ̀ Àkúrẹ́ Òjó. Ọ̀rọ̀ sí kọ̀rọ̀ ìjọba bá ti ṣe gbogbo eléyìí tí lóògùn ń lọ mọ́ ọmọ bọ́lá èèyàn tó ń ta ìṣúwọ́ta àríná ṣe truck èèyàn tó ń ṣe fisheries àríníkó gbogbo sí ìlú a máa lọ àwọn bẹ̀rẹ̀ ọlọ́pọ̀ bá gbogbo àwọn ìjọba wa. Oríjẹ́ ẹ̀kọ́ ṣe ń ṣe dára, oríjẹ́ ẹ̀kọ́ kọ̀ ṣe. Ẹyin náà gbọ́ ìyí ọ̀rọ̀ yìí, ayé ni wọ́n á sí ìjọba síwájú. Ọkọ̀ bí olóòtú rẹ̀. Ẹ̀jẹ̀ ká lọ síwájú. Ìlú ọba tí ní tí èmi, èyí ọba ti sọ̀rọ̀, ayé lè mọ́ pọ̀ náà, ayé abínú. Ọ̀rọ̀ sìmẹ́ntì. Ọ̀gá pátápátá olórí ìjọba ti pàṣẹ o. Àkọ́bí ó ní kó wọ́n sìmẹ́ntì ó wálẹ̀. Wọ́n ní kẹ́tẹ́ jẹ́jẹ́.
wọ́n gbé sí mi létí wọ́n ní Dangote àti Port Harcourt refinery wọ́n tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ fún oṣù kẹta yìí ìyẹn jásí pé first quarter 2024 ìdèkùn dé wá sí ìlú kábàáyọ. Oṣù mi mìíràn. Olóṣù mi mìíràn. Ìbàjẹ́